mo ní pé corruption yìí ò dáa olórí Nàìjíríà o corruption yìí ò dáa olórí Nàìjíríà o àjẹbánu yín pọ̀ gan tara yín mà lẹ́ mọ̀ o ẹ̀rọ ti ara ìlú ẹ wá ń kó ẹ ti wá sóko náírà ẹ ti wá fẹ́ sóko owó ta fi ń ra Olúwa Ajégbe owó olówó ti mú. She what? Owó ta ni? Ajégbe o lè ní ọ. 70 years old man. Ọ̀dà. Dákun Ajégbe kí ni màá ń ṣe ọgàn rẹ èmi gẹ́gẹ́ ṣe ń wò mí ajé ká gbọ́dọ̀ àlè ká gbọ́dọ̀ òdì kùtùkùtù lónìí. Ayé àná sílẹ̀ fi sú better life péré ni mo mú lọlé wọ́n sì fi better life fún ẹ̀ ní lifeless mi. Wọ́n jọ fún ẹ̀ pé màá mú owó òróró wọ́n jọ fún ẹ̀ pé èmi á mú owó òróró o tí wọ́n jọ pé ńgbà tí wọ́n rán wà ń bẹ̀rẹ̀ yẹn ìwọ mú 50 naira eré fún ọ̀rọ̀ gbé èmi ò rí kọ́bọ̀ náà mú kúrò níbi ìrìn àrùn tí èmi kí wọ́n tì wọ́n wá gba báyà lọ́bẹ̀rẹ̀ ìta. Ṣé pé ìwọ ò mú owó kankan lọlé lánàá níbo la fẹ́ bá yàrá já Nàìjíríà gangan ìwọ wá ń sọ pé èmi mú better life lọlé kí ni better life fún náà ní Nàìjíríà tá a wà ní ìsìn ibi tá a ti ra abọ́ gàrí kan tá a ti ra ní 1000 naira ẹgbẹ̀rún kan ọmọ yìí ta ráìsì ní ìsìn owó ráìsì ní ìsìn owó tá a fi ra abọ́ 5 6 tẹ́lẹ̀ sí 7 ìlà fi ra bọ́ọ̀kan ní ìsìn kí wàá mú fẹ́ fi better life rà ọwọ́ ni mo mú owó lọlé kí ni ibo la fẹ́ bá yàrá já gan báyìí ní Nàìjíríà pẹ̀lú tó wà ní Ọlọ́run tí ó yẹ wá lóní wọ́n mọ̀ ta gílóòbù ojú wọ́n ta gílóòbù ojú gbogbo èèyàn kan ní orí náà mọ̀ tó dàbí títí eléyìí ni. Torí tí èmi náà mo rò lọ́kàn náà pé gbogbo àwọn tá a jẹ́ oníbàárà náà a máa da iṣẹ́ rẹ̀ náà a máa da iṣẹ́ rẹ̀ torí Nàìjíríà náà ó ti dáhùn náà a máa da iṣẹ́ rẹ̀ náà gbogbo àwọn tá a jẹ́ oníbàárà náà àwọn èèyàn kò fún àwọn owó mọ́ kò fún àwọn oúnjẹ kò fún àwọn aṣọ kò fún àwọn bàtà kò fún àwọn kankan mọ́ àwa náà a máa da iṣẹ́ rẹ̀ náà lórí náà. Nígbà tó sọ pé ní ẹni tí gbogbo àwa ẹgbẹ́ ń bá rà ká da sẹ́lẹ̀ ní ìsìn kí làwa máa jẹ. Nígbà tí wọ́n sọ pé kí làwọn máa jẹ gbogbo àwọn oníbàárà náà máa jẹ ní tí àyè náà rìn níta bá tí ìrìn àmọ̀jẹ́ á ti da sẹ́lẹ̀ láti rìn lọ tó ká